eléyìí ti kúrò lọ́rọ̀ ojú lásán. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ó yẹ ẹ tún wá gbọ́ tuntun. Hey, mo máa ń sọ ọ́, kò sí nǹkan tó dàbí ẹni pé káwa ọmọ Yorùbá ká ṣera wa lọ́kan. Kò sí nǹkan tó dáa tó ká fìmọ̀ ṣọ̀kan. Ẹ̀yin ọmọ Yorùbá, mo sọ fún yín pé mo ní pé mẹ́wàá ń ṣẹlẹ̀. Ariwo tí Chief Dr. Sunday Igboho ń pa ń gbà yẹn, òun rèé o. Ariwo àti 2020, ariwo àti 2021 tí Chief Dr. Sunday Igboho ń pa ń gbà yẹn, òun ló délẹ̀ báyìí o. Ta la fẹ́ pè báyìí? Ta la fẹ́ ké pè báyìí? Chief Dr. Sunday Igboho tó jáde nígbà yẹn tó dìde, ìjọba sì láti 2021 yẹn, ìjọba sì freeze account wọn di tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Wọn ì tí release account bàbá yẹn, kò sẹ́ni tó jáde sọ̀rọ̀ o. Bákẹ̀, àwọn amòòkùnṣèkà darandaran Fúlàní ìkẹ́dẹ̀rẹ̀, wọn ò sinmi iṣẹ́ ibi wọn, wọn ò dáwọ́ iṣẹ́ ibi dúró. Wọn ò ṣe kí ni? Wọn ò dáwọ́ iṣẹ́ ibi dúró. Ọ̀pọ̀lọpọ̀ ìgbèríko nísìnyìí, ìgboro ló ti ń wá ra gàrí. Ìgbèríko ni wọ́n ti máa wá ń ra gàrí. Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Ṣebí gbá tí wọn ò roko ṣe mọ́ ni? Tó bá dáko, Fúlàní máa jẹko, Fúlàní máa fi màálù jẹko wọn ni. Tó bá sọ̀rọ̀, ó máa ṣá wọn ìṣàkúṣà, báwọn obìnrin sùn, àwọn ìyàwó ilé ṣe wọ́n ṣàkàṣàkà níṣojú ọkọ wọn, tọ́kọ ò dẹ̀ gbọdọ̀ gbin. K'Ọlọ́run ń ṣàánú wa o. Láì ṣe bọ̀dà kinní kan tó ń fi tútọ̀ díẹ̀ ṣe kinní kan, ìyẹn ò tiẹ̀ kàn wá. Ọ̀rọ̀ kí ìṣọ̀kan kó jọba nílẹ̀ Yorùbá, òun ló kan àwa. Wàláì, òun ló kan àwa. Ẹ wo gbogbo social media nísìnyìí, ẹ wo kọ́tọ̀kọ̀tàn tó ń lọ. Wọ́n á fi tútọ̀ díẹ̀, wọ́n á fi báyàwó ẹlòmíì sùn. Ẹ wo gbogbo oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi tó ń lọ. Kí ló fà á? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sọ̀rètí nù. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti sọ̀rètí nù pé ilẹ̀ Yorùbá yóò lè dá mọ́ jàre, pé Nàìjíríà yóò lè dá mọ́. Èmi ń sọ fún yín pé ẹ má sọ̀rètí nù o. Nígbà tá a sì ní èèyàn bí àwọn bàbá yìí, Chief Dr. Sunday Igboho, ṣé ẹ rí wọn? Chief Dr. Sunday Igboho, tá a sì rí àwọn èèyàn bíi tiwọn, kí la fẹ́ sọ̀rètí nù fún? Ó yẹ ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ẹ gbọ́ iye èèyàn tí Fúlàní pa ní inú abúlé kan ṣoṣo. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ bá mi share fídíò yìí kó lọ káàkiri. Ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní abúlé kan ṣoṣo, iye èèyàn tí Fúlàní gbẹ̀mí ẹ̀. Ẹ wá wògbà tí Chief Dr. Sunday Igboho ti ń pariwo. Máà yìí tún flashback sọdún 2023 tábà nígbàgbé. 2021 láriwo Chief Dr. Sunday Igboho ti bẹ̀rẹ̀ o. Ni bàbá yìí ti ń ní irọ́, ẹ jẹ́ ká ya bò wọ́n, ẹ jẹ́ ká lé wọn kúrò ní gbogbo ìgbèríko wa. Gbogbo Fúlàní tó bá ti ń fẹran jẹko lóko, ẹ jẹ́ ká lé wọn jìnnà. Gbogbo Fúlàní tó bá ti ń gbébọn rìn, tó bá ti ń pàgbẹ̀, tó ti ń fipá báyàwó níyàwó sùn, ẹ jẹ́ ká lé wọn jìnnà sígbó. Èmi á máa sọ, kábíyèsí ẹ̀yin olórí ládéládé, ẹ̀yin kábíyèsí, ẹ bá wa pe gbogbo àwọn baálẹ̀ ìgbèríko jọ, ẹ bá wa bá wọn sọ̀rọ̀. Ẹnu táwo ò gbà, àwọn ò tó wọn bá sọ̀rọ̀. Nǹkan tó bá ń gbà lọ́wọ́ àwọn Fúlàní darandaran yìí tí ó jẹ́ kí wọ́n lẹ́nu ọ̀rọ̀ tẹ́nu wọn ò fi kálù, ẹ ní kí wọ́n sọ jáde fáwọn ọmọ Yorùbá ká dá padà fún wọn o. Kí Fúlàní ṣe kí ni? Kí Fúlàní darandaran, torí tá a bá ń sọ ká máa là. Àwọn Fúlàní oníwàrà tó ń ta wàrà, tó ń ta fúrá, àwọn Fúlàní kan wà, mókólé ló ń tà, oríṣiríṣi Fúlàní tí ó bá ti fa wàhálà. Àmọ́ ṣé ẹ rí Fúlàní tó bá ti ń jẹ́ ọmọ Yorùbá gbé, igbó ó digbó atú. Ẹ lé wọn jìnnà. Ẹ gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀. Ẹ wo iye ọmọ Yorùbá tó ti fi ẹ̀mí ṣòfò. Ẹ wo iye ọmọ Yorùbá tó ti pàdé ikú òjijì látọwọ́ Fúlàní. Ẹ wo iye ọmọ Yorùbá tó ti pàdé ikú òjijì, tó ti rí ikú òjijì re, ikú tí kò lérò tẹ́lẹ̀ látàrí pé ó ṣoko.
kébi máa pa á. Wọ́n á ní Nigerian youth are lazy, Nigerian youth are lazy. Ṣáwọn Nigerian youth ṣé wọ́n rí farm gẹ́gẹ́ bí nǹkan tó ṣe kí wọ́n ti rò pé ẹni táyé ẹ̀ bàjẹ́ ló ń dáko náà. Ní advanced country ṣẹ́ni táyé ẹ̀ bàjẹ́ ṣóun ló ń dáko ní advanced country. Bàbá ta ni ìyàwó kò wá rí. Ó dàgbẹ̀ mélòó tó lo Lamborghini, Fúlàní ò jẹ́. Iṣẹ́ àgbẹ̀ tó ra Lamborghini fún yàn téèyàn bá ṣe oko tó tóko tó owó ṣìṣẹ́ ta ló fẹ́ ṣe àgbàro oko mọ́ nísìn. Ẹ wo kéèyàn ṣe oko kó rọ́jú kó ṣe oko 100 acres kó gbin iṣu 100 acres kó wá jáde. Èlò ló ń ta Lambo, èlò ló ń ta Lamborghini, èlò ló ń ta Ferrari, èlò ló ń ta Bugatti. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò lè ṣe mọ́ because á wò pé ìgbà tóun bá dáko tí Fúlàní wá fi ẹran jẹ oko òun, kí ni ìrètí òun? Àwọn tí wọ́n sọ̀rọ̀ wọ́n á ṣá wọn pa ni. Ẹ jẹ́ ká gbọ́, ẹ jẹ́ ká wo fídíò yẹn. Ẹ gbọ́ nǹkan tẹ́ni ẹ fẹ́ sọ dáadáa o. Ibi tí mò ń lọ gangan nìyẹn o. Ẹ̀yin olórí Miyetti Allah, a kí yín o. Ẹ jọ̀ọ́ àwọn kàńdánù yín ẹ ṣàwọn síta, ẹ lé wọn jìnnà. Ẹ má jẹ́ kó baṣẹ́ jẹ́ fún yín o. Kí ló dé tó jẹ́ pé tí Yorùbá bá ti lọ complain fún Miyetti Allah, ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀, ẹ wò ó. Ṣé ẹ gbọ́ o? Gbogbo àwọn tí wọ́n ti kàgbákò ikú òjijì tọ́jú ọmọ Yorùbá tí wọ́n ń ṣoko tó ń gbé lábúlé lọ́wọ́ àwọn Fúlàní darandaran yìí, òun lọ̀gbẹ́ni Ìfẹ́kàyè o. Wọ́n ní wọ́n pa Ṣẹ́gun, kí Ọlọ́run fọ̀run kẹ́ Ṣẹ́gun. Nítorí ẹ̀ àwa tó kù ẹ má jẹ́ ká gbàkọ̀ pa wá bó ṣe pa Ṣẹ́gun. Ẹ jẹ́ ká dìde ká dáàbò bóra wa. Àlejò tẹ́nu wa ò bá ti ká má gbà á. Ṣe báwọn baálẹ̀ kan ló ń gbàlejò àwọn Fúlàní darandaran yìí. Ṣe bí àwọn tí wọ́n ń jíyàn gbé tó ń gba ransom yìí, ṣe bábúlé kan ni wọ́n fi ń ṣe ibùgbé, ṣe bábúlé kan ni wọ́n ń gbé. Gbogbo àwa baálẹ̀ gbèríko abẹ̀yìn kábíyèsí ẹ̀yin orí adé, àṣẹ á pẹ́ lẹ́nu. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fáwọn Fúlàní gbèríko ètò ọ̀pọ̀ ọmọ Yorùbá tó gẹ́ o. Kọ́ má dùnkokò mọ́ wa mọ́. Ilẹ̀ àlàáfíà nílẹ̀ Yorùbá. Tẹ́ wá sọlẹ̀ Yorùbá dé páńpẹ́ ikú, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ dẹ̀ ní kí Chief Dr. Sunday Igboho má sọ̀rọ̀. Bàbá yìí sọ̀rọ̀, ẹ̀yin kan dẹ̀ gbẹ̀nu dákẹ́, ẹ dẹ̀ ń síbẹ̀ ní pé torí pé kò kàn yín dẹ̀ gbẹ̀nu dákẹ́. Ẹ lè dìde kẹ́ ní kílẹ̀ ṣe má jàsọ̀lá, kẹ́ ẹ ga ó bẹ̀rẹ̀ bàbá Tinubu, President Tinubu, ọmọ Yorùbá ni. Bàbá kí ló ń ṣẹlẹ̀? Ẹ jẹ́ kí Igboho, ẹ jẹ́ kó rí owó ẹ̀ náà. Ẹ gbọ́, ẹ jọ̀ọ́ ta ló máa gbọ́ iye ẹ̀mí tó ṣòfò yìí tínú ẹ̀ máa dùn? Ẹ gbọ́ iye ẹ̀mí tó ṣòfò. Ṣé ẹ gbọ́? Wọ́n pa àwọn èèyàn tó tó bí 20 ní abúlé ẹyọ kan ṣoṣo. Ní abúlé ẹyọ kan ṣoṣo. Kí Fúlàní máa pa èèyàn bíi 20, èèyàn mélòó ló wá fẹ́ kú lábúlé yẹn? Nígbà tí èèyàn 20 ti lọ, èèyàn mélòó ló wá fẹ́ kú? Báwo ni gàrí ò ṣe ní wọ́n? Báwo lepo ò ṣe ní wọ́n? Oúnjẹ ọ̀pẹ náà, màálù ń jẹ ọ̀pẹ náà tọ́pẹ́ bá wà ní kékeré tọ́ṣẹ̀ lẹ̀. Màálù ń jẹ.
gbogbo ìgbà ẹ máa gbọ́ wọ́n á ní Fúlàní àtàgbẹ̀ ń jà èyí máa wò pé ṣóko ló máa lọ ń bá màálù ni àbí màálù ló wá ń bóko. Ẹ̀yin ìjọba wa ẹ jọ̀ọ́ a bẹ̀ yín ẹ bá wa ṣòfin tó múnádóko. Ẹni tó bá fẹ́ sin ẹran màálù, sin ẹni nǹkan ọ̀sìn, kó ṣọgbà fún un, kó lọ ralẹ̀ as many as possible, kó dẹ̀ ṣọgbà fún un, kó fẹ̀nsì ẹ̀ round. Àwa tá à ń gbé ní gbèríko yìí la mọ nǹkan tójú wa ń rí. Ẹ bá fi máa jí láàárọ̀ báyìí pé kẹ́ ẹ ṣílẹ̀kùn kẹ́ ẹ bọ́ta lẹ́nu géètì ọ̀dọ̀ yín báyìí ẹ ti rí gbẹ màálù á ti lọ ṣúà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn màálù yìí náà dẹ̀ kẹ̀rẹ̀ kí ló fà á tẹ́nu ò ṣe ká ọmọ Yorùbá ló ń sìn wọ́n ọgbà Fúlàní kó máa wá ṣọ́ ni. Tó wá yẹ kí ìwọ wá máa fi iṣẹ́ tiẹ̀ kó máa fi níṣẹ́ tèmi lára, tó yẹ kémi náà máa fi iṣẹ́ tèmi kí máa fi ní tiẹ̀ lára. Ẹ jẹ́ ká jọ wo báwo la ṣe lè bára wa gbé ní ìrẹ́pọ̀. Peace ni Chief Dr. Sunday Igboho ń pè fún. Kí lẹ̀ṣẹ̀ bàbá yìí tẹ́ ṣe ní kó lọ pa wọ́n. Chief Sunday Igboho said, and I quote, Chief Sunday Igboho ní Buhari ló ní káwọn DSS wá pa àwọn náà Ọlọ́run tó kó àbá yẹn yọ. Stop killing us. Ẹ ká tẹ̀síwájú. 2023. Ṣé ẹ gbọ́ o? Torí máa yẹn fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́mi ò láǹfààní àti gbé síta èyí tí mo lè gbé jáde nínú fídíò yìí náà ni mo gbé jáde yẹn, mi ò dẹ̀ ní copyright ẹ̀. Mo give credit copyright yẹn sí àwọn iléeṣẹ́ oníròyìn tí wọ́n fi fọ́nrán yẹn síta. Kò sí rọ́ńbẹ́, ó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ìgbèríko. Ẹ ṣáà ń gbọ́ ròyìn, àbẹ́ kì í gbọ́ ròyìn. Tó dìgbà tó bá ṣẹlẹ̀ sẹ́ni tó kàn ẹ̀ kó tó gbé ìgbésẹ̀. Àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣera wa lọ́kan. Ẹni tó kàn ló mọ̀ o. Ẹni tó kàn ló mọ̀ o. Aburú nìkan wà o. Gbogbo ẹ̀yin ajìjàǹgbara nílẹ̀ Yorùbá, Masbi TV, Ọlọ́run á máa fún yín sọ o. Koiki Media, ó lágbára o, Ọlọ́run á máa ṣọ́ wa o. Ẹni tó kàn ló mọ̀ o. Àní mo kí àwọn tí wọ́n ń dáko yẹn sẹ́. Ọdún tí mo ti ṣe oko, ó ní agbára. Mo ṣe oko. Ẹ wò ká tẹ̀ kúrò lórí ẹ̀ ká dúpẹ́ f'Ọlọ́run ṣá. Bọ̀ ẹ jẹ́ ká jọ pawọ́ pọ̀. Ká jọ béèrè fẹ́tọ̀, ká jọ jà fẹ́tọ̀ wa. Ilẹ̀ Yorùbá ń bì báyìí, oríṣiríṣi ìlú ló níṣẹ́ tiẹ̀. Ilẹ̀ Ẹ̀gbá tá a wà yìí, Kampala níṣẹ́ Ẹ̀gbá. Àbí Kampala kọ́? Ìjọ́ wo lẹ ti wá rí oní Kampala tó lọ sá Kampala sínú ìgà àwọn Fúlàní? Ìjọ́ wo loní Kampala ti gba ilẹ̀ Haúsá ló ti gba Màdúgùrí lọ ló ti gba Borno lọ ló ti lọ sọ fún wọn ló ti lọ sí ìgà àwọn Fúlàní pé òun fẹ́ máa sá Kampala òun síbẹ̀. Ẹ̀yin onímàálù ìṣá láti jẹ́ aláyé ti dáyé Ọlọ́run ṣàjàlà wà nínú ogun bòròrò. Ọlọ́run tó gbà wá lẹ̀ lọ́wọ́ ogun bòròrò á yọ wá nínú ogun Fúlàní yìí o. Àwa ọmọ Yorùbá jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Chief Dr. Sunday Igboho dáadáa àti bàbá wa Professor Banji Akintoye àti gbogbo àwọn akọni ilẹ̀ Yorùbá, gbogbo àwọn tí wọ́n dúró tán, gbogbo àwọn ọba olórí ládéládé tí wọ́n dúró pé sẹ́
ìjọba ẹ gbọ́dọ̀ ti Ìgbòho mọ́lẹ̀. Ẹ jẹ́ ká túbọ̀ sọ̀rọ̀ kó bá wa ṣí Ìgbòho sílẹ̀ kí Ìgbòho máa lọ láyọ̀ àtàlàáfíà kí bàbá yẹn bẹ̀rẹ̀ business ẹ̀ padà kí wọ́n release account ẹ̀. Many things are happening. Ẹni tó kán ló mọ̀ ó ń bọ̀ àwọn láńdẹ́ èdè ẹ jẹ́ ká gbégbèsẹ̀ ẹ jẹ́ ká ṣàtúnṣe kọ́jọ́ tó lọ. Ẹ tún wo fídíò yẹn tán lẹ́ẹ̀kan sí i, ta ni ó máa gbọ́ téèyàn 20 nínú abúlé kan ṣoṣo. Ẹ tún wò. èèyàn 20 ni wọ́n rá kọsẹ̀ tí wọ́n pa. Wọ́n ní wọ́n tún gba ransom lọ́wọ́ àwọn kan. Kí ló fà á? Lẹ́yìn kan ṣe máa ṣe lọ jókòó síbì kan ẹ máa lọ jíyàn kan gbé ẹ máa ní káwọn ẹbí kọ́ máa lọ wá owó ọ̀hún yàn wá. Ọlọ́run á gbà wá o. A ó máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀ náà o. Gbogbo ẹni bá ní a má bọ̀ òun náà là ní dé bá láṣẹ Elédùmarè. Èmi ní tiyín tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi. Mo kí yín lórí òmìnira ilẹ̀ Yorùbá lórí ìṣọ̀kan ilẹ̀ Yorùbá òun lèmi wà o. Yorùbá ẹ má jẹ́ ká ṣe ẹlẹ́yàmẹ̀yà o. Ẹ jẹ́ ká gbèjà ara wa, ẹ jẹ́ ká dáàbò bora wa. Bí kulé ò pa ni títa ò lè pa ni. Ẹ jẹ́ ká ṣàánú fáwọn ọmọ ìyá wa tá a bá ní kápá àti ṣàánú fún. Ìwọ tó bá ṣàánú fún náà nítẹ̀lọ́rùn pẹ̀lú ohun tó fún ẹ. Má rojọ́ ẹ̀gbọ́n ẹ tó lówó kan kiri, má rojọ́ àbúrò ẹ kan tó lówó lọ́wọ́ kiri. Ẹ jẹ́ káwa náà ṣọ́ ẹnu wa. Ẹ jẹ́ ká ṣọ́ ẹnu wa. Má rojọ́ àbúrò ẹ tó lówó tí ò fún ẹ lówó kiri, má rojọ́ ẹ̀gbọ́n ẹ tó lówó tí ò fún ẹ lówó kiri. Ohun tó bá ti ṣe fún ẹ jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn. Ìwọ náà tẹpá mọ́ṣẹ́. Kò sẹ́ni tọ́lọ́run ò lè gbàdúrà ẹ̀. Ẹ má jẹ́ ká ṣàbòsí mọ́, ẹ má jẹ́ ká ṣe kèéta, ẹ má jẹ́ ká lò kórìíra fúnra wa mọ́. Báyọ̀ Black lórúkọ tèmi. Èmi ní tiyín tòótọ́ mo sọ yìí mo dúró náà ó tún dijọ́ mi ìjọ rè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rè tẹ́yìn bá ṣe ń wò mí ẹ má gbàgbé láti bá mi tẹ subscribe button. Àní ilẹ̀ Yorùbá Ọlọ́run á mú wa délẹ̀ ìlérí. Ilẹ̀ Yorùbá á gbé wa láṣẹ Elédùmarè. Ire o.